ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ kóòtù òjíire kábíyèsí Elédùmarè ọlọ́mọ tóbi lọ́ba o ọlọ́run tóbi lọ́ba o àṣírí àwọn pípì míì tún títa o àṣírí àwọn Fúlàní tí ń pa wá tí ń dá ẹ̀mí wa légbodò àṣírí wọn míì tún títa o kábíyèsí ọba Atófaratì kábíyèsí ọba Atófaratì ọlọ́run ọba Elédùmarè kò gbàgbé wa a ní gbogbo àwọn pípù iṣẹ́ làṣírí mọ́ wa túlẹ̀ kọ̀ọ̀kan gbogbo ìgbésẹ̀ tó bá ń gbé lórí ilẹ̀ Yorùbá àṣírí wọn ní bó yóò mọ tú síta náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń bá mi lọ lórí prógámù yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín ètò kọ́ lọ dáadáa kọ́ lọ kan ilé kọ́ lọ kan oko kọ́ lọ kan gbogbo àwọn ọmọ kóòtù òjíire lára níbikíbi tí wọ́n bá wà kí wọ́n á gbọ́ àṣírí tí mo mú wá fún wọn yìí kí wọ́n á gbọ́ àṣírí tó yíta tí mo mú wá fún wọn yìí mo ní fídíò kan ní mo fẹ́ play fídíò bọ̀dá wa kan ni gbogbo ọlá mọ̀ gbogbo ọlá dà mọ̀ torí nígbà tí wọ́n jí gbé táwọn Fúlàní jí gbé nígbà náà lọ́hùn ojú rẹ̀ rí tó lọ́wọ́ wọn nígbà tó kó lọ́wọ́ wọn ó jáde tó jáde ó wá sọ nǹkan tó jù ẹ̀ rí lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé yìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo àṣírí táwọn Fúlàní tú fún un pátápátá lọ́wọ́ aṣọ títa nígbà náà lọ́hùn ó sọ wípé àwọn Fúlàní sọ fún òun pé àwọn ti ní 59 camp sílẹ̀ Yorùbá àti Kwara gbogbo ẹ̀ pátá làwọn ti ní káàmpù sí àmọ́ Kwara àti Ondo ló tún kàn táwọn fẹ́ wá àtàkì báyìí ó sọ tàgbà náà lọ́hùn àmọ́ nígbà tó sọ ń kọ́ àwọn gófúnà wọn ò rí gẹ́gẹ́ bí òdodo ọ̀rọ̀ wá sọ́ta wọn ò ka ọwọ́ ẹ̀kún bẹ́ẹ̀ ni gbogbo síkọ́rítì Nàìjíríà pátápátá wọn ò ka ọwọ́ ẹ̀kún ìjọba Nàìjíríà wọn ò ka ọwọ́ ẹ̀kún kàkà tí wọ́n ka ọwọ́ ẹ̀kún wọ́n tún ń lépa ẹ̀mí ẹ̀ ni tó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló ń ṣe àwọn ìjọba Nàìjíríà náà kí ló ń wọ̀rí wọn náà wọ́n tí wọn ò ní humanity lọ́kàn wọ́n lè pe ẹ̀mí àwọn mẹ̀kúnnù kò jọ wọ́n lójú kí ló dé ẹni tí wọ́n jí gbé tó tẹ́ wípé owó ló fi bèèlè ara ẹ̀ kó làwọn Fúlàní owó ló fi gba ẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn tó jí gbé yìí ọwọ́ apọ́ọ̀ta nǹkan tó jù ẹ̀ rí ọwọ́ aṣọ títa kàkà kí ẹ gba ọ̀rẹ́ ẹ wò kẹ́ ẹ sì tẹ́tọ̀ọ́ ẹ̀kọ́ tí ikú sí ẹ̀mí onítọ̀lẹ̀ tó ń lépa ẹ̀mí onítọ̀lẹ̀ tó ń lépa ẹ̀ tó ń túkòkò mọ́ bó ṣe lè wá sọ àti tí ìsíta ìgbé wọn nípa ipa àwọn Fúlàní pé wọn ò jí gbé ẹgbọ́wọ̀ àwọn tí ń pa àgẹ̀gẹ̀ tó yẹ kẹ́ gbógun tì kó yẹ kẹ́ gbógun tì kẹ́ ẹ wá wọn lónú gbó kẹ́ lọ fìtínà wọn kẹ́ lọ pa wọn kabẹ̀ ṣe yẹn o kàkà kẹ́ ṣe yẹn o ẹni tó jù ẹ̀rí tó wọ́n àti tó jí gbé tó yẹ pé wọ́n àrẹ tó ti gbà ẹ̀ lẹ̀ tó wá sọ nǹkan tó jù ẹ̀rí níta òun lẹ̀ dùn kò mọ́ kí ló dé gbogbo ẹni tẹ́ bá wo prógámù ẹ máa bá a pín o ẹ pín prógámù kọ́ lọ dáadáa kọ́ lọ kọ́ gbogbo àwọn ẹ̀la kí wọ́n wá tó wá rí àṣìṣe tó ṣú síta nípa àwọn Fúlàní tí ń pa wá yìí máa pín fídíò náà fún wa ájùbítà ara gbọ́wọ̀n tí bọ́dà wáyé sọ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn kí ló dé ẹ̀yin ìjọba Nàìjíríà ẹ dájú pọ̀ ẹ dájú ẹ̀mí gbogbo amẹ̀kúnnù kò jọ yín lójú wọn ò bá pa wá tán Nàìjíríà kò kan yín tó yẹ kó rí bẹ́ẹ̀ ìjẹ́ tó bá jẹ́ pé fámìlì ni wọ́n jí gbé bó ti jí bọ́dà wa ìgbé jẹ́ ní gbégbèsè kan mọ̀ gbégbèsè tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ ni wọ́n jí gbé bí wọ́n ti jí bọ́dà wa ìgbé mọ̀ gbégbèsè mọ̀ ní wo bọ́dà yín níran mọ̀ ní wo ẹ̀jẹ̀ àyín gọ́fúnà ẹ̀ní bẹ́ẹ̀ mọ̀ ní wo ẹ̀jẹ̀ yín níran ẹ mà ṣe
akitiyan lórí ẹ̀ àmọ́ bàdẹ́gbó mẹ́kúnnù ní ẹni tí ò ní níyàn ni wọ́n jí gbé ẹ̀ tara àbí kọ̀ọ̀kan yín àbí ìjọ ẹ kó rí bẹ́ẹ̀ sà ẹ̀ sì ronú àtúbọ̀tán bàbá Tinubu olódòdẹ síbẹ̀ tí máa wo àwọn ìran yìí náà ni tí wọ́n àwọn Fúlàní ti pa wọ́n tán síbẹ̀ tí máa wo àwọn ọmọ yín níran ni àtàwọn bàbá yín àtàwọn ìyá yín níran ni táwọn Fúlàní wọ́n sì pa ogun wọn tán bàbá Tinubu ẹ mú wọn níran ní gbígbésẹ̀ kankan lórí só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ́ ṣé bó ní ìṣòro balẹ̀ ń ṣe ìjọba yìí bàbá Tinubu ṣé bó ti ń ṣe ìjọba òun lẹ́ ń ṣe ìjọba yìí kí ló dé pé ẹ ń fọwọ́ ra àwọn tí ń pààyàn tí wọ́n ń jíyàn gbé ẹ ń fọwọ́ ra wọn lórí kí ló dé àmọ́ àwọn tí ó pààyàn tí wọ́n ń jà fáwọn mẹ̀kúnnù àwọn lẹ́ ń lé káàkiri tẹ́ ẹ fẹ́ mú àwọn lẹ́ ń lépa ẹ̀mí wọn tẹ́ ẹ fẹ́ pa àwọn tí ń jà fún mẹ̀kúnnù tí wọ́n ń pariwo wípé ìyá tẹ́ fi ń jà wọn tòun nínú táwọn ò tún sí àwọn ò nífẹ̀ẹ́ sí àwọn lẹ́ ń lépa àwọn tí ń pa wá tí wọ́n ń jí wá gbé gangan ní lépa wọn fọwọ́ ra wọn lórí ẹ̀dùn bá wọn ṣe mítìn bí àkọ́ rí níbẹ̀ ní nǹkan tẹ̀ ń ṣe ẹni wò só bójúmu àwọn tí ń pa àwọn èèyàn tí ń já àwọn èèyàn gbé àwọn ilẹ̀ bá ṣèpàdé bí àkọ́ àmọ́ àwọn tí ń pariwo tó ń jà bá àwọn mẹ̀kúnnù àkàkà ẹ̀fà wọn lọ́hùn sílẹ̀ ẹ̀mí àwọn ilẹ̀ ń lépa kódà ẹ sọ pé ẹ mọ̀ ń pa báwọn bíbí tó ti ń terrorize wa bí wọ́n ṣe ń pa wá ẹ mọ̀ ń pẹ́ ẹ̀yin gẹ́gẹ́ lẹ̀ ń rán wọn níṣẹ́ tó fi ń pa wá ẹ̀yin gẹ́gẹ́ lẹ̀ ń rán wọn níṣẹ́ tó fi ń pa wá fídíò tí mo fẹ́ play fún wa yìí brọ́dà mi wọ́n sọ̀rọ̀ o kódà nínú ọ̀rọ̀ wọ́n sọ pé àwọn ò bìlífù wá Nàìjíríà mọ́ ṣé ẹ ti rí ariwo táwọn náà ń pa gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjìrè nìyẹn ariwo táwọn ń pa gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá nìyẹn pé ẹ má jẹ́ ká bìlífù wá Nàìjíríà mọ́ wá Nàìjíríà kò mú ìgbé ayé tó dá wá fún wa wá Nàìjíríà kò mú ìgbé ayé kó rọrùn wá fún wa ojoojúmọ́ ni wá Nàìjíríà ń pa wá lẹ́kún ojoojúmọ́ ni wá Nàìjíríà ni ò fi wá lọ́kàn balẹ̀ kí ló dé ṣé bàtí wọ́n bá lọ ní ẹ̀yìn yẹn wá jẹ́ ká ronú o ká jà fún orílẹ̀-èdè tiwa o ká gba ara wálẹ̀ lọ́dá o ká gba ara wálẹ̀ ká jà fún orílẹ̀-èdè tiwa gan torí àwọn Fúlàní wọ́n kì í ṣe ẹni tá a lè jọ máa gbé papọ̀ ẹranko ni wọ́n àwọn èsì ẹranko ọmọlúàbí làwa ọmọlúàbí òun ni àwa fúdìí èyí ẹ jẹ́ ń play fídíò náà fún wa kí a jọ fi tá a wá gbọ́ ṣẹ́ni gbọ́ ẹ bá wa pín ètò ìkọlọ dáadáa kọlọ káwọn èèyàn wa lára kọ́ wá gbọ́ àṣẹ tuntun tó jáde ṣẹ́ni gbọ́ ẹ bá wa ká lọ ẹ ṣé. mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà àti àwọn ọmọ káàrọ̀ jẹ́ pé ẹ kú ọjọ́ tí Nàìjíríà gba òmìnira lọ́wọ́ British. Happy Independent Day Nigerians and all sons and daughters of Yoruba, because èmi Ọmọọba Eniola Ọ̀jágìní olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re National Youth Council mo nígbàgbọ́ nínú Nigeria mọ́. I don't believe in one Nigeria anymore, because what happened to me when I was kidnapped got to make me to understand that Fulani and the Hausas hold this country. The Yorubas and the Igbos and other parts of these people, or part of people that live in Nigeria, are slaves. I got that thinking in my head ever since I was kidnapped, and I don't believe in one Nigeria. And let me say this in Yorubas, because what is happening presently in Kwara State, it needs a serious attention. Nígbà tí àwọn Fulani estimate wọ́n jí mi gbé, Fulani estimate wọ́n jí mi gbé, wọ́n ní àwọn member bandit làwọn. In fact, lára àwọn tó jí mi gbé
mo identify nìkan lára wọn tí wọ́n ṣe ìpàdé ààbò ní Katsina State tí mo ti ń polongo tí mo ti ń post lórí status mi sórí post Facebook. Mo dẹ̀ nígbàgbọ́ pé Nigeria Police DSS wọ́n dẹ̀ ń rí wọn pè mí, but nǹkan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ torí àlàáfíà àti ààbò ilẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n jí mi gbé wọ́n sọ fún mi pé àwọn ní 57 àbí 53 camps ní South West, wọ́n dárúkọ Kwara nínú ẹ̀. Wọ́n sọ fún mi specifically pé àwọn fẹ́ attack Ondo àti Kwara, some part of South West. Mo sọ nígbà yẹn mo ń pariwo. Wọ́n tún sọ pé àwọn kan ní àkókò àwọn ọba kan ló wà lẹ́yìn àwọn àtàwọn ọba kan nílẹ̀ Yorùbá. Lẹ́yìn ìgbà yẹn ni mo jáde tí mo sọ̀rọ̀ ní Nigerian Police wọ́n wá came after me pé èmi parọ́ ni wọ́n jí mi gbé. Ondo State Police tó jẹ́ pé nígbà tó ń jí mi gbé wọ́n á rí wọn anywhere. Nigeria Labour Ondo State Foreign Guard Ondo State chapter àwọn ló rescue mi pẹ̀lú ìyàwó mi àtàbúrò mi tí wọ́n gbé owó wá fún wọn. Kí ni mo fẹ́ tẹ̀ra sọ ni pé gọ́vnà ìpínlẹ̀ Ondo, gọ́vnà South West tètè dìde, because what is going on nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State ó máa tó ṣẹlẹ̀ l'Ondo State, because wọ́n sọ fún mi. They told me and I said it. They have an information. DSS Lagos State invited me for interrogation, but I give them briefly. It's not for DSS to take up. Mr. President, Southwest Governor, led by the senator, led by Prince Dapo Abiodun, you guys should wake up. What is happening in Kwara State? Constitution in Kwara State. Mo ní information ẹ̀ lọ́wọ́. Àwọn bandits wọ́n mọ̀ kan tí wọ́n ṣe o. Mo ń pè gbogbo ọmọ ìpínlẹ̀ Yorùbá látòrí kábíyèsí Òrìṣàjájá Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá. You have to stand up now to protect the interest àti ilẹ̀ Yorùbá, because our people you want a mission. They have a mission. Me or Dajuni have some information they give me, very important information. God has blessed me today. God has given me a name. My family name is a noble name in this country. My family name is a noble name. I was kidnapped. I'm a victim. I'm still going through that psychological effect. Before it's too late, we better wake up. All the sons and daughters of Akoko, I'm begging in the name of God. You don't have to come to bully me. I'm giving information that will protect your land and property. In the history of Ondo State, every part of Ondo State, is only Akoko they are attacking. And the headquarters of this Fulani X-Men and bandits after the attack they collect their ransom, then go to Ibilo. Ibilo today, 89% of kidnappers, they are in Ibilo. 89% of bandits who work in Kwara, in Katsina, they are in Edo State in Ibilo. I'm telling you. Mo Karo Jire Yoruba Space, bàbá wa Akintoye, Olóyè Sunday Igboho, ẹ dìde o. Nígbà yẹn tá lọ sọ́dọ̀ kábíyèsí tí mo rí kábíyèsí, information wà tí a fẹ́ fún yín o. Ọjàjúni is saying it now. You think I'm joking? You think I don't have information? These people, I'm fine. I have information that the DSS, the Nigerian police, the Office of the National Security Advisor, led by Niru Badu, a man that I respect so much, among all the politicians. Niru Badu is one of the persons that me. The day I met Niru Badu as my mentor, the day was having an interview in AIT, led by Boda Gbenga Aruleba. When Niru Badu was in his office, he sent his men to come and represent him on that interview by Gbenga Aruleba. Nǹkan táwọn bíbí yẹn sọ fún òun nìyẹn. Wọ́n tún sọ fún nípa Kwara àti Ondo. Níbo náà ni nígbà tó wá sí ń gbà náà lọ àwọn èèyàn kà kún wọn kọ bí ara sí i. Sẹ́yìn ní ìsàbẹ̀rẹ̀ ọjọ́ gàtí kọjọ́ gàtí ṣé kò tí mọ́ fẹ́ ẹ̀jẹ̀ méjèèjì ti wo báyìí sọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tí wọ́n filẹ̀ ṣé kò tí mọ́ ṣẹlẹ̀ báyìí. Ọmọ Yorùbá, this is time to fight for our rights. Ẹ má yẹ ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́ o. Àsìkò tá jà fúnra wa lóde yìí.
ẹ má jẹ́ ká dúró dé àwọn governors yìí mọ́. Àwọn gbogbo àwọn governors yìí wọn ò rí tiwa o, ẹ̀mí wa ò jọ wọ́n lójú o. Àwa gangan ní ká dìde ká defend ara wa. Self defence ni wọ́n ń pè é, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Táwọn tí ń ṣe ìjọba lé wa lórí tí wọ́n bá lè protect wa, tí wọ́n ò lè dáàbò bò wá, tí àwọn náà bá dáàbò bò ara wa, kò séwọ̀n bẹ́ẹ̀, séwọ̀n wà bẹ́ẹ̀ ni èèyàn mi, séwọ̀n wà bẹ́ẹ̀ ni. Àwọn tí a dìbò yàn tó yẹ kí wọ́n dáàbò bò wá tí wọ́n ò dáàbò bò wá, tí táwọn náà bá jáde tá defend ara wa, tá a dáàbò bò ara wa, kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Self defence wọ́n pè é. Ẹ̀yàn wa ẹ̀rọ ẹ̀ka dìbò tẹ́tẹ́rẹ́ o. Ohun tó ń ṣẹlẹ̀ yìí kò ṣeé dúró wò ó, kò ṣeé dúró wò ó. Bẹ́ẹ̀ ká pa á fúnra wa, torí wípé pípa táwọn bíbí ń pa wá tí wọ́n jí wa gbé ó ní ọwọ́ ìjọba Nàìjíríà nínú. Bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa ní Kwara, tí wọ́n ń terrorize wọn ní Kwara, tí wọ́n ò fi wọn lọ́kàn balẹ̀, ó ní ọwọ́ gọ́fúnà Kwara State nínú. Ó ní ọwọ́ Emir Ìlọrin, ó ní ọwọ́ ẹ̀ nínú. Ọwọ́ ẹ̀ wà ńbẹ̀, ọwọ́ ẹ̀ ọ̀ma. Òdodo ẹ̀ ní ká bá wọn, ó ní ká má sọ o. Òdodo ọ̀ ní ká má aṣọ òdodo ọ̀rọ̀. Torí bá a sọ àkú, bá a sọ àkú, jọ́kan lẹ́yìn ó kú o. Àmọ́ lágbára Elédùmarè, àwọn ò ní bá wọn púpọ̀ wọ̀wọ́. Àgbò àtọ̀, àfòpawò, àfèrè jóbi. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn gómìnà statuette pátápátá tí ẹ̀ bá yẹ̀ ti wá nǹkan ṣe sí i, ẹ má yẹ káwọn bíbí ò lé wa kó lù tán ojú tó là. Ẹ̀yin ni chief security of the state yìí ló wá dé. Tí ejò yóò bá náwó nínú àwọn pípù yìí, kí ló ní tẹ̀lé àtáàkì wọn? Kí ló tẹ̀lé wá wọn lọ́bi tí wọ́n rá sí, ibi tí wọ́n sápamọ́ sí, tẹ̀lé àtáàkì wọn mọ́ bẹ́ẹ̀. Ẹ fi wọ́n lẹ̀, wọ́n ń wọlé bó ṣe wù wọ́n, wọ́n ń pa bó ṣe wù wọ́n, wọ́n ń jí wọn bó ṣe wù wọ́n. Ẹ ti fọwọ́lẹ̀ dín wọn hàn. Ẹ sọ pé ọwọ́ yóò sì ń bẹ̀. Ẹ sọ pé ẹ náwó sí i. Ẹ náwó sí o, ẹ mọ́ tàn wá o, ẹ mọ́ pa á fún wa o. Ẹ̀yin ẹ̀mí tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi, mo lérò pé gbogbo ilẹ̀ ẹ fa balẹ̀ wo fídíò tí mo play fún wa. Gbogbo ọ̀tí bọ́dà wá di sọ pátápátá ẹ lẹ́sìn sí, àbí ẹ jẹ́ ká jọ pariwo síta fún bọ́dà wa yìí, fún ìjọba Nàìjíríà pé nǹkan bọ́lọ̀ ṣe o. Tí nǹkan bá bi lè ṣe nǹkan bọ́lọ̀ ṣe wọ́n o. Mo lérò gbogbo ẹlẹ́mọ bọ́dà tó sọ̀rọ̀ yìí, Princess Ọjàdúnni, olórí youth leader fún Afẹ́nifẹ́re, àwọn ni o, àwọn ni o. Ẹ jẹ́ ká jọ pariwo síta fún ìjọba Nàìjíríà o. Nǹkan bọ́lọ̀ ṣe wọ́n o, nǹkan bọ́lọ̀ ṣe wọ́n. A ti fi ẹ̀mí wọn, a ti fi kó ìjọba Nàìjíríà lọ́rùn. Nǹkan kan bọ́lọ̀ ṣe wọ́n, ẹ̀rọ agbọ́n bọ́lọ̀ rìn wọ́n. So àlàyé bí wọ́n ti tún kò mọ́ wọn nígbà tí wọ́n bọ̀ta lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n wá sọ nǹkan tójú wọn rí. Gbogbo àlàyé tí wọ́n ṣe, wọ́n ti sọ mọ́ wọn pé ìjọba Nàìjíríà wọ́n tún kò mọ́ àwọn, wọ́n fẹ́ gbẹ̀mí àwọn, wọ́n fẹ́ mú àwọn. Kódà gan àwọn DSS tí wọ́n pé àwọn ló yẹ kí wọ́n láwọn bá ní ìwọ̀nù gbọ́dọ̀ kọ́ lọ pa wọ́n tún invite wọn pé kí wọ́n interview wọn. Àbẹ́ẹ̀ rí wọ́n tún gbọ́ lẹ́nu wọn kalẹ̀. Ẹ ti rí Yorùbá jẹ́ ká jí. Nàìjíríà kì í ṣe ìlú tí ó lè fúnyàn ní ìfọ̀kànbalẹ̀. Nàìjíríà kì í ṣe ìlú tó lè fún wa ní ohun tá à ń fẹ́. Ilẹ̀ Yorùbá gangan ni yóò fún wa ní ìfọ̀kànbalẹ̀, yóò fún wa ní nǹkan tá à ń fẹ́. Ẹ jẹ́ ká dìde, ká jà fún orílẹ̀-èdè wa, ká gba ara wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Ká gba ara wálẹ̀ lọ́wọ́ oko amúnisìn. Gbogbo ẹ̀mọ Kwara ẹ dìde o, ẹ mẹ́rin kó fi ẹ̀sìn kó fi bẹ̀rù ọ̀sọ̀pọ̀lọ yín o. Lọ́wọ́ táwa ẹ̀sìn òṣè o, ẹ lọ dira ẹ̀jẹ̀ ewédú àtẹ̀fọ́. Kẹ́ ẹ jẹ àṣejẹ tó dáa. Ẹ ṣoògùn ayẹta, ẹ ṣoògùn òkìgbẹ́. Ẹ má dá wọn lóhùn o,
ẹ bẹ̀rẹ̀ kó fi ẹ̀sìn tàn yín o ẹ̀ǹtàn máa ń tàn yín ẹni ẹ̀ máa ń tàbẹ́lá o ẹ̀ẹ́dẹ̀jì lójú ohun yín o ṣe ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ ẹ ṣe ẹ bá wa pín kọ́ lọ dáadáa ó kọ́ tèmi padà Bíyẹmí Ọláìtàn ló kọ́ tèmi tó gbé mọ̀ sí Bíyẹmí TV show ṣe ti gbọ́ ẹ bá wa subscribe lórí YouTube channel wa ẹ bá wa subscribe lórí YouTube channel wa Bíyẹmí TV show ló kọ́ channel wa ẹ ṣe o yóò túbà yóò túṣẹ fún wa láṣẹ Èdùmàrè.